Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn Òjòánú olóńdé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ lónìí fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa. Àjúbà yín torí pé ẹ ṣeun, torí pé àánú yín dúró láéláé. Ọ̀rọ̀ mi tún jáde. Oore ọ̀fẹ́ yín ni, àánú yín ni, ìṣerere wa ọwọ́ yín ló wà. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí torí pé nínú ọ̀rọ̀ náà ni ìṣerere náà ti máa ń jáde. Mo gbàdúrà agbára tí a ó fi jẹ́ olùṣe ọ̀rọ̀ náà Ọlọ́run á fún wa. Kí ìṣerere wa lè dájú. Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Jésù Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní ọ̀tun èyí tí Ọlọ́run fún èmi àti yín pé lónìí lẹ́ẹ̀kan sí ká tún jọ pàdé, ká jọ kẹ́kọ̀ọ́, ká tún mọ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run tó ń wí fún gbogbo wa. Mo mọ̀ pé ti rí kókó ẹ̀kọ́ yìí tòní, ó ní living a worthy life. Gbígbé ìgbé ayé tó yẹ, tàbí ká sọ pé gbígbé ìgbé ayé tá a kà yẹ, a worthy life. Ó ṣe láàánú pé ayé tá wá wà yìí kì í ṣe ayé tí àwọn èèyàn ń jà fún orúkọ mọ́, kì í ṣe ayé tí àwọn èèyàn ń jà fún ìwà mímọ́, àwọn èèyàn integrity kò tún sí ńbẹ̀ náà. So ó ṣe láàánú gan, ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ kò sí bó ṣe bàjẹ́ tàbí dàrú tó, a ní àwọn aṣíwájú wa tó jẹ́ pé nígbà tí ayé fẹ́ tó bàjẹ́ láyé ìgbà tiwọn, àwọn dúró ti Ọlọ́run, àwọn ohun jẹ́ kí omi ayé kó gbé wọn lọ nígbà yẹn. A dẹ̀ rí àwọn àǹfààní èyí tí ó ń tẹ̀lé. Kí ni báwo ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ kọ́ yìí tó dàbí pé ó wù mí jù ni pé ẹ rí pé ní ìgbà ìsìnkú tí wọ́n fẹ́ sin òkú, ọ̀gọ̀rọ̀ àwọn tó wá síbi ìsìnkú yẹn ọ̀rọ̀ ẹni tó kú yẹn náà máa ń sábà sọ. Wọ́n máa ń sọ̀rọ̀ kan wá ní dídùn ní ìrántí olódodo. Ọ̀rọ̀ yẹn kì í ṣòótọ́ tán. Ó yẹ kó yé mi àti pé kì í ṣòótọ́ tán. A kàn ṣe kọ́mẹ̀ntì yẹn lójú àwọn èèyàn ni. Wọ́n rò pé àwọn orin kan wà ẹni tó máa pe àwọn boys brigade. Ìyá rẹ̀ ilé rẹ̀ ilé ló ń lọ tààrà, bá rẹ̀ ilé rẹ̀ ilé ló ń lọ tààrà. Báwo náà ṣe mọ̀? Ṣùgbọ́n wọ́n kàn ń ṣe ọwọ́ ọ̀dùnnú nígbà tí ẹja parapọ̀ ká tán ara jẹ́ ká ṣàtúnpẹ̀ bá ṣe dáadáa. Ṣùgbọ́n ẹ rí i pé kọ́mẹ̀ntì máa ń wá ní inú kọ̀rọ̀. Ṣé òun kì í sọ̀rọ̀ òkú burúkú, ṣùgbọ́n tó bá pé inú kọ̀rọ̀ bóyá ó kó èèyàn méjì, ó kó èèyàn mẹ́ta, wọ́n ní ìyá yẹn ó ga, òun náà ṣe kan. Ẹ rí i pé ní tí mo ṣáà ń sọ bẹ́ẹ̀ ni pé kọ́mẹ̀ntì máa ń wá, àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nígbà tí wọ́n bá lọ síbi ìsìnkú. Ọ̀rọ̀ tán dẹ̀ máa ń sábà sọ ò ní ọ̀rọ̀ ẹni tó kú. Ní ọ̀nà kan nìyẹn. Ní ọ̀nà míì, ẹ rí i pé ẹlòmíì á dẹ̀ wá kú bẹ́ẹ̀ yẹn. Ẹ rí i bóyá ẹni tó lórúkọ nílùú, bóyá kò lórúkọ, bóyá ó lówó, bóyá kò lówó. Ẹ rí àwọn èèyàn bànújẹ́, àwọn èèyàn kẹ́dùn. Ẹ rí àwọn èèyàn tó máa káwọ́lé, tó máa sọkún burúkú burúkú bí ìgbà tó pé ọmọ wọn ló kú. Ẹ rí wọ́n á ké gan, á ká wọn lára. Ìdí ẹ̀ ni pé ìgbé ayé tó yẹ tẹ́niyẹn gbé òun ló fa reaction tí ẹ̀ ń wò yẹn. So ibẹ̀ ni ọ̀rọ̀ Latin kan ti wáyé pé vox populi vox dei, ẹni pé ohun ènìyàn ni ohun Ọlọ́run. Ibẹ̀ ni a ti lè rí ọ̀rọ̀ tán sọ nípa ẹ̀ tinútinú, kì í ṣe pé wọ́n kàn sọ lórí ẹnu. Ẹ rí òótọ́ bẹ̀ wá ni pé nígbà tí èèyàn bá kú tán, ìgbà yẹn gan lèèyàn dèrè, ìgbà yẹn gan náà máa ń sọ pàtó. Mo rántí ààrẹ nìkan tó kú ní Nàìjíríà wa yìí, ìgbà tó kú tán àwọn ọ̀tá àwọn tó ní kò ní ṣe president ní Nàìjíríà yìí, àwọn ló bẹ̀rẹ̀ sí comment the best president Nigeria never had. Èèyàn ńlá ni ká lè rú ẹni ṣe president Nàìjíríà ní Nàìjíríà bá ti dáa jù. Ojú wọn náà ló lè ṣe ń contest wọn jẹ́ kó débẹ̀ o. So tí mo ṣáà ń jẹ́ ká rí ni pé nígbà tí èèyàn bá kú tán, òun ni ìdájọ́ ẹ̀ máa ń sábà wáyé lójú àwọn ènìyàn. Tẹ́bátẹ́bá dẹ̀ wá wo ọ̀pọ̀lọpọ̀ wọn ní ayé, wọn ní kò wọ́ tiẹ̀ wọn táwọn tẹ̀ ń ṣe àńlákàkà ká ṣe dáadáa, kò yọ àńlákàkà kí agbègbè ayé tó dára kò ṣe, torí pé àwọn tó pọ̀ jù ní àwọn ènìyàn àwọn ló ń rìn ìwà ní àyídáyídá. Ṣùgbọ́n kókó kan tí mo mọ̀ ni pé lára ìdí tí Ọlọ́run fi dá wa ò ní pé ká mú kí ayé ẹ̀rí kó dáa sí jù bàtà débẹ̀ lọ. Tí máa ní ayé, mi sọ pé máàpù gbogbo àgbáyé nǹkan tí mo ń sọ kọ́ yẹn. Tí mo ń sọ ni pé láàgbègbè wa, àwọn tó mọ̀ wá, àwọn tó come across wa, àwọn tí a relate pẹ̀lú, bẹ̀ láti orí family, ọ̀rẹ́, aládùúgbò, ará ibiṣẹ́, ará ṣọ́ọ̀ṣì. Wọ́ọ̀dù tiwa ní ayé tó yí àwa ká nìyẹn. Pé àwọn èèyàn tó yí wa ká, ẹ̀rí agbọ́dọ̀ bàtà tí wọ́n máa sọ nípa tiwa, wọ́n gbọ́dọ̀ sọ wípé ẹni gbé ìgbé ayé tó yẹ.
nǹkan tí mo try àti sọ nìyẹn. Ó jẹ́ dandan bẹ́ẹ̀ kí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ nípa tiwa. Mi sọ̀rọ̀ nípa pé kò sí bí èèyàn ṣe dáa tó wọ́n á sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn, kò sí bí èèyàn ṣe dáa tó wọ́n á purọ́ mọ́, wọ́n á gossip nípa ẹ̀, wọ́n á ṣe orí ìbò. Ṣùgbọ́n pé majority àwọn èèyàn wọ́n á fẹnu kò wípé ẹni gbé ìgbé ayé tó yẹ. Irú school yẹn ni mo belong sí, àwọn tó gbàgbọ́ pé nǹkan fẹ́ wáyé ṣá, wọ́n fẹ́ gbé ìgbé ayé èyí tí àwọn ènìyàn jẹ́rìí sí pé ẹni gbé ìgbé ayé tó yẹ. Báwo la ṣe wá lè ṣe yẹn? Kì í ṣe rí ìjẹ́rìí yẹn ní tó bá mú kí àwọn èèyàn jẹ́rìí sí, ìjẹ́rìí yẹn gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú ìjẹ́rìí ti Ọlọ́run, ìjẹ́rìí ti àwọn èèyàn àti ìjẹ́rìí tí Ọlọ́run bá jẹ́rìí nípa wa, ó gbọ́dọ̀ wà bákan náà. Ẹ̀rí ọ̀nà mẹ́rin kan ló dẹ̀ gbọ́dọ̀ fi rí bẹ́ẹ̀. Òun la fẹ́ gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ wa ní òní. Àkọ́kọ́ ọbẹ̀ ni pé tí wọ́n fẹ́ gbègbè ayé tó yẹ, màá kọ́ kà lóyìnbó, màá túmọ̀ ní Yorùbá ní èdè tí ó súnmọ́ jù. Live your life to impact your world positively. Mo ti sọ túmọ̀ word fún wa. Ẹ̀yẹn ni pé lo ìgbé ayé rẹ láti mú rere bá ayé. Tí n bá ní ayé, mi sọ pé bí ẹ̀ ń gbé ní Amẹ́ríkà, ayé kò mú rere bá wọn ní Portugal, ní Brazil, ìyẹn kọ́ ni mò ń sọ. Kan tí mò ń sọ kọ́ yẹn. Mo sọ fún wa pé ayé wa ni àwọn tí ó come in contact pẹ̀lú wa. Ẹ̀rí àwọn tó bá ti ìbàjẹ́ 10 minutes náà fi come in contact pẹ̀lú wa. Ẹ̀rí agbọ́dọ̀ impact ayé sípa ti rere. Wọ́n gbọ́dọ̀ rí máàkì kan pé ẹni ṣe díẹ̀. Mo lo àpẹẹrẹ kan ní àìpẹ́ yìí níbì kan, nígbà tí wọ́n ní kí n bá àwọn small gathering, wọ́n ní kí n bá wọn sọ̀rọ̀. Mo ń sọ̀rọ̀ tó jọmọ́ ọ̀rọ̀, kì í ṣe kókó mi rárá ni ọ̀rọ̀ yẹn kan jọmọ́ ni. Mo á ń sọ fún wọn, mo á ní à ń sọ̀rọ̀ nípa ìpàdé kan ni, ó dẹ̀ wá jẹ́ nípa ti neighbors. Mo á ní look, mo ní kókó bẹ̀ nínú ayé yìí ni wípé kí àwọn aládùúgbò kí wọ́n rí àmì yẹn lára wa. So ìyẹn náà ara ọ̀nà tá a máa fi gbé ìgbé ayé tó nítumọ̀ nìyẹn. Wọ́n á ṣe àpẹẹrẹ kan, wọ́n ní mo gbé àdúgbò kan. Aláàjì kan wà ní àdúgbò yẹn, aláàjì yẹn òun ló popular jù. In fact, ẹni tó bá fẹ́ wá sí church wa nígbà yẹn, ilé aláàjì yẹn la máa fi ṣe example fún. Torí pé kò sí wọ́n ti dárúkọ ilé aláàjì yẹn, bó ṣe ọlọ́kadà, bó ṣe onímọ́tò, bó ṣe tí ò mọ̀ bẹ̀. Torí aláàjì yẹn ló kọ́ dé àdúgbò yẹn nígbà tó wà nínú gbó, òun ló ṣe dominate àdúgbò yẹn. Ẹ̀rí ó kàn níjọ́ kan mo ti adẹ̀wà ń bẹ̀ ara ṣe church jẹ́jẹ́jẹ́, ṣe jáde fún ìjẹ́rìí ọkàn tá a fẹ́ jáde, a fẹ́ lọ bẹ àwọn ọmọ ìjọ wa máa lọ. Àwa kan ń gbé ìgbé ayé tiwa ni àti ẹ̀ mọ̀, a ò mọ̀ rárá pé irú aláàjì yẹn ó ń mọ́nítọ̀ wa, kì í ṣe ọmọ Yorùbá, kì í ṣe Haúsá, kì í ṣe Ìgbò, àwọn Haúsá ni. Ó kàn níjọ́ kan ni wọ́n kàn pè mí, àwọn ní dáàdì ẹ̀ mà lálejò, àwọn ní ta ni? Wọ́n ní aláàjì, mo ní aláàjì èwo, because me expect pé aláàjì yẹn àwọn Haúsá ni, àwọn tó ṣe Muslim yẹn kan lẹ̀ ni. Ó kàn wá kí mi, àwọn olóhùn wá kí mi ni gbàtọ́ wá kí mi yẹn, mọ̀kàn tí màá gbé, bóyá ṣíà ni kí n gbé ni o, bóyá kí ni ẹ wọlé ni o. Ó strange gan, torí pé aláàjì ni ó popular, aláàjì tó yẹ pé àwọn tó mo mọ̀ kókò wá fún prayer. So ó ṣàlàyé, mo ní kó wọlé, àwọn ní ara pé bẹ́ǹchì pé ká jókòó síbẹ̀ níwájú, tàwa jókòó torí bẹ̀ atẹ́gùn fẹ́ ń bẹ̀, àwa jókòó. Ó rí ra kó yà mí lẹ́nu, bó ń ṣe wá, mo ní mi ní purọ́ yà mí lẹ́nu, torí pé ó lè mi ò kí ń wáyàn ló ń ṣe ní òun á wá mi. Èmi kì í wáyàn. How come? Báwo ni ilé àti ilé ṣe jọra? So ó sọ̀rọ̀ kan lọ́jọ́ yẹn, ó ní ìtẹ̀bẹ̀ kí ló tó fi wá. Mo ní èmi ò mọ̀, ṣùgbọ́n jẹ́ kó bẹ̀rẹ̀ ẹ ti challenge. Mo ní excuse, kí ló tẹ̀ fi wá. Ó wá ní oríṣiríṣi wọn láwọn pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì nìyẹn, pásítọ̀ kìíní kan ṣọ́ọ̀ṣì nìyẹn, pásítọ̀ kìíní kan ṣọ́ọ̀ṣì nìyẹn. Ó ṣàka ṣọ́ọ̀ṣì bíi 8 ní àdúgbò wa yẹn. Ó ní fake ni wọ́n. Ó ní òun wá rí pé ìgbà tẹ́yìn dé ẹ̀yìn yàtọ̀ pátápátá. Ọ̀rọ̀ yẹn ṣọ́ọ̀kì mi gan, torí pé mi ò mọ̀ nǹkan tẹ́mi ṣe differently. Èmi kàn gbé ìgbé ayé mi normally bó ṣe kí n gbé ni. Àràkà tá à ń sọ nìyẹn. Your world must be impacted positively. Èyí tó máa ń sọ positively, lórí máa ń bìlì pé bóyá kẹ́ gbówó fún yàn nìkan ni, bóyá kẹ́ fún yàn láṣọ, bóyá kẹ́ no, wọ́n gbọ́dọ̀ rí nǹkan kan tó yà. Tẹ́yìn bá gbé ìgbé ayé bẹ́ẹ̀, ó ti gbé ìgbé ayé tó yẹ. The person has lived a worthy life. Ẹ̀rí kí ni kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀, gbogbo nǹkan tó wà nínú ayé yìí, ó fẹ́ ká ní gbogbo fúnra wa, ó fẹ́ ká wà selfish, ká ní èmi ìtara ẹni nìkan. Ṣùgbọ́n kì í ṣe ètò Ọlọ́run fún ìran ènìyàn nìyẹn. Ọlọ́run ò dá ẹnikẹ́ni láti wà fúnra ẹ̀ nìkan. Ó dá wa nítorí àwọn kan, ó dá wa nítorí, and that is why tẹ́ bá wo lára ìdí tí Ọlọ́run fi dá ayé, ó dá wa láti fellowship, láti ní ìdàpọ̀, láti ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Lára ìdí tí Ọlọ́run fi dá wa nìyẹn. Ẹ̀rí Káínì ó make comment kan nínú ìtàn
Káínì àti Ábẹ́lì. Ó make comment kan nínú ìwé Genesis 4:9, Genesis chapter 4 verse 9. Ẹ̀yọ̀ comment yẹn kò mọ̀ pé òun wrong, ó sọ bí ìgbà tó yẹ pé òun right but ó wrong pàwátá. Wọ́n ní nígbà náà ni Olúwa, Genesis 4:9, nígbà náà ni Olúwa béèrè lọ́wọ́ Káínì pé níbo ni Ábẹ́lì arákùnrin rẹ̀ wà? Ó sì dáhùn pé èmi kò mọ ibi tí ó wà, ibi tí mò ń lọ ni. Ó ní èmi à ń ṣe olùṣọ́ arákùnrin mi bí. Gbogbo wa ni a mọ èdè òyìnbó yẹn tá máa ń sábà sọ, am I my brother's keeper? Actually we are our brother's keeper. Òótọ́ tó wà bẹ́ẹ̀ gangan nìyẹn, olùṣọ́ arákùnrin wa òun ni wá. Bọ́lá ń ṣe dá nǹkan ẹ̀ nìyẹn. Tá bá farabalẹ̀ wò dáadáa, olùṣọ́ arákùnrin wa ni wá o. Ọlọ́run fẹ́ ká gbé ìgbé ayé tí ò ní impact ẹlòmíì. Tó yẹ pé àwa nìkan láì impact, ọmọ wa nìkan láì impact, ìyàwó wa nìkan láì impact, ọkọ wa nìkan láì impact. Ìgbé ayé burúkú ni, kò sínú plan Ọlọ́run. So ẹni tó bá dẹ̀ tilẹ̀ fi yẹn kọ́ra, tó bá ti gbé ìgbé ayé tó impact the world positively, you are living a worthy life. Mo rọ̀ wá, jẹ́ ká fi yẹn kún ìgbé ayé wa. In fact, Paul sọ kinní kan nínú ìwé Galatia orí 4 ẹsẹ̀ 2 nígbà tó ń sọ̀rọ̀ nípa ènìyàn àti ìṣẹ̀dá rẹ̀. Ó ní ẹ máa ru ẹrù ọmọnìkejì yín ní Galatians chapter 6 verse 2. Ó ní ẹ máa ru ẹrù ọmọnìkejì yín kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ. Yẹn pé téèyàn bá ran ọmọnìkejì lọ láti bá ru ẹrù ẹ̀ díẹ̀, à ń mú òfin Jésù ṣẹ ni. Tó wà ń bẹ nìyẹn, ara òfin Jésù ni. Yes, ẹ̀yin nìkan lè dá ṣiṣẹ́, but ẹ̀yin nìkan kọ́ lè máa náwó ẹ̀. Bẹ́ẹ̀ ni sà, ẹ̀yin nìkan kọ́ lè dá ṣiṣẹ́, so ẹ̀yin nìkan kọ́ lè máa náwó ẹ̀. Bọ́lá ń ṣe dá nǹkan yẹn nìyẹn. Jésù gan kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn nínú ìtàn arákùnrin ará Samaria yẹn. Òyìnbó à ń pè ní Good Samaritan. Ọkùnrin ará Samaria, ìtàn yẹn ni. Tẹ́yìn náà bá wo ìtàn yẹn dáadáa, rí i pé ẹni tí àwọn èèyàn gbóríyìn fún, tí Jésù ní ká máa emulate, òun ni ẹni tó rìnrìn àjò débi pé ó rí arákùnrin pé wọ́n ti ṣe léṣe. Ó fi ibi tó ń lọ fílẹ̀, ó cost ẹ̀ ní nǹkan kan. Yes, God wants us to impact our world positively. Òun ló jẹ́ òfin àkọ́kọ́ tẹ́yìn máa mú ṣẹ láti gbé ìgbé ayé tó yẹ. Ìwọ́de Ọlọ́run kan fẹ́ ká kàn gbé ayé ṣá, fẹ́ ká gbé ìgbé ayé kí ayé rí ń sọ síre nípa wa, káwa náà rí ń sọ fún Ọlọ́run láti jíìn fún kọ́lọ́run fúnra rẹ̀ wá òkú nínú ìran ènìyàn. Kárí wọn àwọn kan tí bẹ́ẹ̀ ní ká fi kún nìyẹn. Ìkànnì ṣe pé mo gba Jésù lólúwa àti olùgbàlà mi, ó tán o. Ìrìn wa ti jọmọ́ ìrìn áńgẹ́lì, ọ̀rọ̀ wa jọmọ́ ọ̀rọ̀ áńgẹ́lì. A máa wọṣọ bí áńgẹ́lì, ìyẹn nìkan kọ́ o. Ìyẹn nìkan kọ́ ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Jacob sọ kinní kan, James, nínú ìwé Jacob orí 1, James chapter 1 verse 27. Ó ní ìsìn mímọ́ àti aláìléèrí níwájú Ọlọ́run àti bàbá ni èyí. Wọ́n fẹ́ sọ fún wa pé èwo ni kí náà pè ní ìsìn mímọ́, ìjọsìn mímọ́ àti ìjọsìn tí ò léèrí níwájú Ọlọ́run. Ó wá lónìí yìí ó ní láti máa bójútó àwọn aláìní bàbá àti àwọn opó nínú ìpọ́njú wọn. Ṣẹ̀rí bẹ́yẹn, Ọlọ́run fẹ́ ká wà selfish nínú ohun ìní wa, nínú ìmọ̀ràn wa, so tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run lónìí, wọ́n fèèlì bíbà ẹ̀ torí pé gbogbo nǹkan tó ṣe pátá nítorí owó ni. Mọ́mì kan sì ń bá mi sọ̀rọ̀ lénìí, láti Ireland ní láti bá mi sọ̀rọ̀. Wọ́n ṣàlàyé church kan tí wọ́n lọ, wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ nínú program yìí, wọ́n ní soul ṣáà ní lábẹ́kàdúrà ìgbà gbọ́dọ̀ soul ní lábẹ́ gbọ́dọ̀ ṣe kinní kan ni. So àwọn yẹn ti commercialize ẹ̀, so they are very selfish. Ọ̀pọ̀lọpọ̀ wọn gan òkè àbẹ́ṣe rówó. Adélómi sọ fún ẹ pé ó yá san pẹ̀lú credit card wá lọ ṣiṣẹ́ ẹni kókó jẹ gbèsè kọ́lọ́n tó gbọ́ àdúrà ẹ̀. Even kò wà logical ká tó wá sọ pé kò wà spiritual, kò wà sensible gan, kò mú ọpọlọ dání. Nǹkan tí à ń try láti sọ nìyẹn pé Ọlọ́run ò dá wa ká wà selfish, ó dá wa láti impact world wa. Ẹ bá ti lè ṣe bẹ́ẹ̀, ó ń tàn kó máàkì number 1 pé òun gbé ìgbé ayé tí a kà yẹ, a worthy life. Number 2, mo sọ fún àmà sọ lóyìnbó, màá ká sọ Yorùbá. Live your life so that you will be needed always. Number 2 yẹn ni mo fẹ́ràn jù. Lo ayé rẹ débi pé wọ́n máa nílò ẹ nígbà gbogbo. Wọ́n máa nílò ẹ. Ok, kọ́rọ̀ mi lè yẹ wá dára, yẹ kí n bèrè question kan lọ́wọ́ wa. Mọ́mì, ní àwọn ọjọ́ tẹ́ ẹ bá lọ church yẹn, ṣé wọ́n fìlì yín, ṣé àyè yín yọ ńlẹ̀, ṣé àyè yín yọ sílẹ̀ pé jápé sister lágbájá wà ní church lé ní kò ní ọ̀rọ̀ yìí ò ní rí báyìí. Daddy, mo ní ṣé ńgbà tí ẹ lọ church yẹn, ṣé wọ́n mọ̀ lára pé ẹ sì ń bẹ̀?
ẹ̀yin o bí ẹ bá fẹ́ gbé ìgbé ayé tó yẹ tẹ́ bá fẹ́ kí Ọlọ́run bẹ̀rẹ̀ sí káyìn mọ́ àwọn tó yẹ nígbà tí ẹ ò bá sí ní agbe níbi iṣẹ́ ṣé àyè yín yọ ọ́ lẹ̀ pé ayé o àwọn dáàdì kan ló sọ mi lẹ́jọ́ mẹ́ta wọ́n láwọn lọ sí leave wọ́n ní ọ̀gá wọn dẹ̀ pé wọ́n padà pé iye tó bá fẹ́ gbà sọ fún mi cancel leave ẹ yẹn a máa fún ẹ lówó leave yẹn but I need ẹ báyìí fún àwọn nǹkan kan èèyàn náà nìyẹn ẹ̀rí wọn ká gbé ìgbé ara débi pé wọ́n á nílò wa ṣáà ní àyíwá máa ṣòfò kí ló fà hard work dedication honesty àwọn nǹkan tí àwọn èròjà téèyàn máa ń ní nìyẹn tó fi máa ń di pé ẹni ayé ayọ̀ kò gbọdọ̀ absent láyé ayé ẹ̀ máa yọ ni kò gbọdọ̀ ló rẹ̀hún ayé ẹ̀ máa yọ ni kò gbọdọ̀ ní mo dàbí pé mo strong díẹ̀ sàlẹ̀ ni wọ́n á fẹ́ lè fàdúrà bá tiẹ̀ jẹ́ pé strong kẹ́ ò gbọdọ̀ strong kẹ́ni ṣé nínú family ṣé àwọn ọmọ ṣé tó bá tẹ́ bá rẹ̀ yín mọ́mì ṣé wọ́n fìlì yín pé ẹ̀sìn bẹ̀ kẹ́ni kì í ṣe bá téèyàn bá kú nìkan là ń sọ yìí bí kò ṣe pé ní àwọn ìgbà yẹn gan nìyẹn máa lọ́kàn yẹn abalẹ̀ ó dàbí pé ìgbé ayé tó yẹ a worthy life òun ni òun gbé mo sọ lẹ́ẹ̀kan mo ní láàrin ìdí tí Ọlọ́run fi dá ayé yìí ní ká fellowship and that is why tí àwọn kinní kan fi wà tẹ́ bá wo bí pattern ayé ṣe lọ Ọlọ́run ò dá ìran ènìyàn láti dádì ẹ̀yọ́ tí bá ní dádì kì í ṣe dádì ni mò ń sọ kì í ṣe dádì bàbá ni mò ń sọ slang wa lọ́dọ̀ wa nìyẹn dádì kéèyàn kàn dá kó kájọ sójú kan kó máa dáṣe tiẹ̀ Ọlọ́run dá ayé bẹ́ẹ̀ torí ẹ̀ lọ́run ṣe ṣètò àwọn kinní kan sínú ayé ṣé àwọn kan tọ́lọ́run ṣètò sínú ayé yẹn òun gangan ni Ọlọ́run ni ayé fi ń jẹ ayé bí ẹ̀rí pé ńgbà tí Ọlọ́run dá Ádámù ní ọjọ́ yẹn ó sọ pé ó ní kò dáa kí ọkùnrin nìkan kó máa gbé Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run fẹ́ communion fẹ́ fellowship ó fẹ́ kájọ wà ní ìdàpọ̀ kájọ mix ó fẹ́ community Ọlọ́run fi ṣe that's why tó fi institute marriage ṣe bẹ́ẹ̀ nìkan that's why ti family ṣe wà that's why ti friendship ṣe wà ọ̀rẹ́ that's why ti ìjọ ṣe wà that's why ti community ṣe wà Ọlọ́run fẹ́ kẹ́nikẹ́ni dá dúró so ìkejì náà wà very important so nígbà tọ́nà bá sọ pé okay àjọ gbọ́dọ̀ jọ wà pọ̀ ní kò kàn yẹ kó kàn jẹ́ part of the crowd ó yẹ kó wà distinct débi pé tí ò bá síbi àyè yẹn á yọ wọn á wò pé ẹ̀wù aṣọ ìgbẹ́tẹ̀ lómi tí ò bá síbi wọn ò tiẹ̀ mọ̀ in fact ní àwọn bòmíì tẹ́nì tí àwọn kan ò bá wá church gan inú majority lè dùn pé àdúpẹ́ kò wá lè ní lórúkọ Jésù Kristi Ọlọ́run á fún yín ní ọkàn tó ṣí láti ní òye nǹkan tí mò ń sọ yìí ẹ̀rí Pétérù orí kìíní kan nínú ayé màmá kan tán pè ní dọ́kàsì nà bíbélì bó ti débẹ̀ báyìí tó gbọ́rọ̀ ní Acts chapter 9 verse 36 tẹ́bàrù 36 yẹn ìbẹ̀lẹ̀ ti máa rí pé ó ti ń fura ẹ̀ nígbà tí wọ́n ní màmá yẹn kú ẹ̀rí kìíní kan ṣẹlẹ̀ nígbà tí Pétérù débẹ̀ bíbélì sọ pé ní ìyẹn Acts of Apostles chapter 9 verse 39 this time around bíbélì ní Pétérù sì dìde ó sì bá wọn lọ nígbà tí ó dé wọ́n mú un lọ sí yàrá òkè náà gbogbo àwọn opó sì dúró tí wọ́n ń sọkún ẹ̀rí àwọn opó dúró wọ́n ń sọkún wọ́n sì ń fi ẹ̀wù àti aṣọ tí Dọ́kàsì dá ẹ̀rí ìtọ́ ń sọ fún nìyẹn pé bàbá ẹ má jẹ́ ó lọ báyìí ṣé wọ́n mì sí yín tí wọ́n bá mì sí yín ẹ̀ ń gbé worthy life nìyẹn ẹ̀ ń tẹ̀ ń ṣe yẹn tẹra mọ́ ṣùgbọ́n tí wọ́n bá mì sí yín ẹ má blame àwọn èèyàn o máa sọ fún yín mo ní tí kan bá ṣẹlẹ̀ ẹ má blame anybody tẹ bá fẹ́ rí ọ̀nà àbáyọ ẹ kọ́ blame ara yín náà pé kí lèmi gan contribute sí ọ̀rọ̀ ayé mi tó fi rí báyìí ẹ̀rí attitude ní kẹ̀kan change ìwà díẹ̀ sí ni ẹ̀rí wọ́n á fi hàn pé bàbá wọ́n ní wòlíì nìyẹn má jẹ́ ó lọ o ẹ wo aṣọ tó rà fún mi ẹ wo ó ní ò jẹ́ ń kú ó ní ò jẹ́ kébi pa àwọn mọ̀ ó ní ò jẹ́ wọ́n ń sọ àwọn oríṣi nǹkan tó ń ṣe fún wọn kí ló fà nígbà táàyè ẹ̀ ṣòfò wọ́n fìlì ẹ̀ wọ́n mọ̀ tẹ́yìn bá ti gbé ìgbé ayé ẹ̀ débẹ̀ yẹn sà tó bá gbé ìgbé ayé ẹ̀ débẹ̀ yẹn mà ẹ̀rí ó ń gbé ìgbé ayé tó yẹ nìyẹn a worthy life òun ló ń gbé yẹn ṣùgbọ́n kò rọrùn kì í ṣọ̀rọ̀ ẹnu o ẹ̀yìn kì í ṣọ̀rọ̀ ẹnu o iṣẹ́ ni o mo sọ fún wa hard work honesty òtítọ́ ìwà mímọ́ ẹ̀rí tọ́nà bá pẹ̀lú ẹ̀ ó parí nìyẹn mo ti béèrè ìbéèrè yẹn lẹ́ẹ̀kan báwo ni àwọn yẹn ṣe ń sọ̀rọ̀ yín nígbà tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ ẹ̀yìn nígbà tí táyé yín bá ṣòfò tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ ṣé wọ́n mọ̀ sí rere àbí wọ́n mọ̀ sí ibi àbọ̀ ní ẹ ṣàmọ̀ra wa Yorùbá ara ilé ọ̀ mà wálé ni wọ́n á sọ fún ẹni tó sọ̀rọ̀ yẹn pé ṣé ìwọ gan ara ò tù ẹ́ wọ́n ti sọ mo gbọ́ rí nínú chọ́ọ̀chì ni o ẹ̀rí mo kàn dákẹ́ láàrin wọn ní ti
mo ní ọ̀rọ̀ ta lè sọ náà bá sọ mo ní so ó burú tó yẹn ní wọ́n ní lẹ́ẹ̀sọ tí ẹ̀ sọ ọkọ fún mi wọ́n ní irọ́ àwọn òfẹ́ wàhálà ni pé tó bá tún lọ mọ̀ tó bá tún lọ gbọ́ kó lọ hu gbọ́ tán nìyẹn wàhálà tó bẹ̀rẹ̀ ní ọ̀nà lẹ́ni tá à ń pè ní mọ̀mọ́ládùá kò wá ṣọ́ọ̀ṣì ní ọjọ́ yẹn àwọn èèyàn ò rí ara ilé ẹni pé kò wá ènìyàn ní ṣé ìwọ̀gùn sẹ́mi ṣọ́kàn ò balẹ̀ lẹ́ni ò rí ṣọ́ọ̀ṣì bó ṣe rí lẹ́ni ni ẹ̀rí ṣé bọ́ yẹn ṣe ti ń nìyẹn mọ́ mi náà ẹ̀rí tí ó bá yẹ pé ìrẹsì bí ayé yín wá ṣòfò oh my god tó bá yẹ pé mrs kìnìún kan wà bíbá yín sì báyìí ilé ò lè ṣẹlẹ̀ báyìí tó bá yẹ pé brother kìnìún kan wà bẹ́ẹ̀ ni ilé ò lè ṣẹlẹ̀ báyìí tó bá yẹ pé daddy kìnìún kan wà bẹ́ẹ̀ ni ṣẹlẹ̀ báyìí tó bá yẹ pé alàgbà bàbá wà bẹ́ẹ̀ ni a ti cover gbogbo bí a ti dúró ẹ̀rí báyìí ṣẹ́yìn náà rí báyìí ṣẹ́yìn náà rí báyìí ẹ̀rí pé irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yẹn ó ń gbé ìgbé ayé tó yẹ ni that is a worthy life. Number 3 mo fẹ́ try láti mo rí strength láti jẹ́ kí àwọn ẹ̀kọ́ wọ̀nyí short gan so ó wù mí láti kẹ́ ẹ wò láti bẹ̀rẹ̀ kẹ́ ẹ wò tán ìwọ̀n táwa ti ń sọ̀rọ̀ lọ gbúrúgbú there are a lot of things tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe lójúmọ́ so ó máa ti pọ̀ jù ẹ̀rí wọ́n ní live a life of gratitude ẹgbẹ́ ìgbé ayé tó mọ́re ẹgbẹ́ ìgbé ayé tó mọ́re ṣe rí eléyìí náà mẹ́rin ni mo sọ fún wa tá a bá lè kógo mẹ́rẹ̀ẹ̀rin já in fact kò síbikíbi tí wọ́n ti dárúkọ wa àwọn tí ò tí wọnú ayé wa tá bá gbọ́ nípa tiwa wọ́n á yin wọ́n á fògo fọ́lọ́run àwọn gan jẹ́rìí ẹ̀ àwọn tí wọn ò tí ní experience wa o ṣùgbọ́n ẹ̀rí àwọn èèyàn tó ń gbọ́ rí wọ́n máa kí n tó yìí pé àwọn mọ̀ pé èèyàn pàtàkì tún wà láyé yìí o àwọn mọ̀ pé nǹkan tá a máa gbọ́ lẹ́nu wọn nìyẹn. Live a life of gratitude ẹgbẹ́ ìgbé ayé tó mọ́re gbígbé ayé tó mọ́re máa ṣàlàyé ẹ̀ fún wa mo sọ statement méjì kan ni mo sọ ní ọdún yìí ní àwọn àwùjọ kọ̀ọ̀kan tó dàbí pé ó yà wọ́n lẹ́nu ó dàbí pé wọ́n shock wọn dàbí pé normal thing ni kò yẹ kó yà wọ́n lẹ́nu ẹ jẹ́ kí n sáré sọ statement méjèèjì mo post kíní kan ní ìgbà kan a lot of people spoke with me personally pé so bábà mo ṣe ń ṣe so possible ṣá nínú post mi yẹn tí mo jẹ́ káwọn èèyàn realize ni pé mo dúpẹ́ fọlọ́run fún oore ọ̀fẹ́ tọ́lọ́run fún mi pé mi ò kí ń ka iye ìṣòro tí mo ní mi ò kí ń ka iye ìjákulẹ̀ tí mo ní mi ò kí ń ka iye làálàá ìdààmú tí mo ní disappointment tí mo ní mo nínú post yẹn mo ṣàlàyé pé mo ti pàdé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn láyé tó pé ẹlòmíì betray mi ẹlòmíì parọ́ mọ́ mi ẹlòmíì tẹ̀lé sọ pé ìwà báyìí ẹlòmíì wù sí mi ìwà tó lè gba ẹ̀mí èèyàn ṣùgbọ́n at the end of the day mo ní Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ tí àṣírí bá tú tábà tí mo bí táwa ń lọ màá kàn tilẹ̀kùn mọ́ ìṣẹ̀lẹ̀ yẹn ni mo bá tèmi lọ nìyẹn kò wé mi dáhùn rí mo ní nǹkan tó dẹ̀ fa ni pé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti máa ka ìbùkún tèmi ìbùkún nìkan máa ń ka blessings máa rí nǹkan rere nínú ẹ̀ so ìgbà tí mo kọ post yẹn a lot of people wọ́n reach out sí mi with messages pé ó wù àwọn láti ṣe bẹ́ẹ̀ pé but it's not easy it's not money ó rọrùn bá a bá ṣe condition ara wa ni ìhàtà máa kọ yóò sí ọ̀rọ̀ ayé ni àwọn kọ̀ọ̀kan wà tí aráyè sọ̀rọ̀ mo ń ṣàlàyé fún wọn bí mo ṣe ń ṣe mo dẹ̀ fún wọn ní àwọn àpẹẹrẹ wọn ń lanu sílẹ̀ wọn ò lè pàdé pé ẹ̀ẹ́dẹ̀gbẹ́ lọ kóòtù mi tí má gbé lọ kóòtù mo tún postpone ọjọ́ wàhálà ni tí má gbé lọ èèyàn ló wà ní kóòtù mo fẹ́ lọ bá so ẹ̀ẹ́dẹ̀gbówó yẹn padà mi kí ló fẹ́ wà padà fún èyí tó mọ̀ọ́mọ̀ ẹ̀yìn owó yẹn tó mọ̀ọ́mọ̀ ìjókòó lé ṣe kí wàá ní fẹ́ ṣe lé lórí kò sí the only one tí mo fight the extreme òní ilẹ̀ ìjọba kan tá ti rà tí wọ́n tán fẹ́ yí mọ́ wa lójú àmì torí pé ìjọba dúpẹ́ lọ́wọ́ èèyàn ọmọ ọlọ́run tẹ́ bá rántí dáadáa I make announcement kan wọ́n dẹ̀ bá yanjú àwọn tó ga jù wá àyà fún wọn ní wo wọn nígbà tí òtítọ́ ọ̀rọ̀ tó jáde ẹ̀rí so nǹkan tí mo tra ìkíní ní èkejì ó dàbí pé church ni mo ti sọ tó àwọn bíi mẹ́rin tí wọ́n á béèrè lọ́wọ́ pé wọ́n tún ní ìlétí wọn o mo ń ṣàlàyé fún à ń kọ́kọ́ nípa òbí àti ọmọ lọ́jọ́ yẹn ẹnìkan wá béèrè mo á sọ fún wọn yín pé no akẹ́kọ̀ọ́ children day ni nínú àpẹẹrẹ yẹn ọmọ mi kan òní a máa ń pè ní baby of the house ló kéré jù nínú gbogbo àánú ilé wa wọ́n á ní ẹ̀yin òbí mo fẹ́ béèrè kan lọ́wọ́ ọmọ tèmi lójú yín mo ṣàlàyé fún wọn nínú church lọ́jọ́ yẹn mo ní mi kì í ráàyè lọ sí dining table láti bá wọn jẹun mi kì í ráàyè most times in fact 9 out of 10 times
wọ́n wá gbóúnjẹ wá bá mi ní bedroom mi ni wọ́n wá gbóúnjẹ wá bá mi níbẹ̀ wọ́n ti ṣe ibi kan síbẹ̀ fún mi tébù àti àga màá dìde máa lọ jẹun torí iṣẹ́ pọ̀ gan. mo á pe ọmọ yẹn mo ní ìwọ ni best cook mi òun ló máa ń gbóúnjẹ wá ìwọ ni wá ń sáàbù mi gangan ní bá mi àwọn èèyàn rẹ̀ níjọ́ yẹn mo ní kàn fún ní mic anytime tó bá sáàbù mi yẹn mo máa ń sọ kinní kan kí ni mo máa ń sọ ó wá sọ lójú àwọn èèyàn pé máa sọ pé thank you wọ́n á ó ṣe wọ́n á sọ fáwọn òbí mo ní ọmọ tó sọ̀rọ̀ ìbáà ló ṣe jẹ́ sí mi wọ́n rẹ̀yìn lẹ́bi mo ní ṣe mo gbà tó àbọ̀mọ tèmi gangan ọlọ́wọ́ mi gangan now ṣó máa jù mí lọ lọ́jọ́ orí wọ́n rẹ̀yìn ìbáà ló ṣe now so kẹ́ ẹ mọ̀ pé èmi mo bí so mi ò ní reason láti sọ pé thank you ṣùgbọ́n yet mo gbọ́dọ̀ ṣe thank you fún ẹ̀yin ọ̀rọ̀ yẹn láì pé ó rú àwọn òbí kan lójú pé ṣé bọ́ ọmọ yín ni àwọn mi kan ṣe bọ́ ibẹ̀ yìí lẹ́bi ọmọ òun ni àwọn ní wọ́n ní ṣé bíbélì sọ pé ní àṣẹ láti ran ọmọ wa níbi bẹ́ẹ̀ ni a ní àṣẹ láti ran wọn ṣùgbọ́n torí pé wọ́n ti jẹ yẹn ẹ̀rí ẹgbẹ́ bíbélì sọ pé ká máa mú àwọn ọmọ wa bínú mo appreciate pé ó gbé oúnjẹ yẹn sínú tray láti ìsàlẹ̀ wá sókè wá gbé fún mi torí pé a ti fi kọ́ra láti ní ẹ̀mí ìmoore ẹ máa wo àwọn kan torí pé nǹkan fún wọn kéré àti ṣe thank you máa hard wọn nǹkan fún wọn kéré èmi náà mọ̀ pé ó kéré everybody mọ̀ pé ó kéré ṣùgbọ́n bó ṣe kéré yẹn bẹ́ẹ̀ náà ni thank you ẹ má bínú bó ṣe kéré yẹn thank you kékeré ni ó fẹ́ dàbí comedy show kan tí mo wò nígbà tí ẹnìkan wá bá pásítọ̀ tó wá gbé ẹnìkan wá lọ́dọ̀ pásítọ̀ ó fún ní ìdámẹ́wàá yẹn owó tó ń kà báyìí ṣe mọ owó tó máa ń kà báyìí tó máa kà lọ́wọ́ báyìí ó fẹ́ bẹ̀rẹ̀ sí gbàdúrà fún ẹni àwọn ẹnìkan wọ́n páàkì mọ́tò wọ́n ṣílẹ̀kùn fún ẹni ló wọlé náà wọ́n á gbé bọ́ńdù owó wọ́n á gbé fún pásítọ̀ kan fẹ́ san ìdámẹ́wàá ó kọ́ ní kárakùnrin àkọ́kọ́ yẹn kọ́ bọ́ sẹ́yìn náà ètò fún ní bẹ́ẹ̀ ni pé ṣe pé ẹni tẹ́ fẹ́ gbàdúrà ẹni tí pásítọ̀ fẹ́ gbàdúrà fún lóye kó kúnlẹ̀ pásítọ̀ rárá òdìdé dúró pásítọ̀ wá kúnlẹ̀ pé ṣe wọ́n it's just a comedy but ẹ̀kọ́ wà ń bẹ ẹ̀kọ́ ńlá dẹ̀ ni ẹ̀kọ́ ńlá wà ń bẹ ibi tí mò ń lọ bẹ̀ ni pé tá a bá ní ọkàn tó mọ́ọ́rẹ́ àǹfààní ẹ̀ kò ṣeé fẹnu sọ ó máa ń yà mí lẹ́nu nígbà tí àwọn kìrìsìtẹ́nì bá sọ pé àwọn ní depression ẹgbẹ́ mo ti sọ personally mo sọ collectively mo tún sọ báyìí máa ń yà mí lẹ́nu gan tẹ́nìkan bá ní ẹ̀hún tiẹ̀ ní depression máa wò pé how come kò ṣeé ṣe wọ́n á ní kìlọ̀ tó bá kìrìsìtẹ́nì kò ṣeé ṣe mo sọ̀rọ̀ kan fún yín lẹ́ẹ̀kan pé èmi mo ṣe wà mí o I have my own share of disappointment bóyá ẹ mọ̀ I have my own share of betrayal àwọn betrayal yẹn wọ́n ya agbára tèmi náà dáadáa ṣùgbọ́n tó rí pé mo ti fi kọ́ra láti ní ọkàn tó mọ́ọ́rẹ́ mo kàn rí the good aspect of it ni mo rántí ní ọdún yẹn lọ́hùn wá fún ẹnìkan ní owó kó lọ bá ara àwọn kankan wá ó dẹ̀ gba owó yẹn àmọ̀ délédélé kì í ṣàlejò ó dẹ̀ gba owó yẹn nígbà tó àjẹ́ lówó rí ó dẹ̀ gba owó yẹn ó dẹ̀ débi tó ti fẹ́ ra nǹkan ó dẹ̀ ná ó dẹ̀ sọ fún wa pé wẹ́ ẹ ló sa 250 ni mo gbà lọ́wọ́ yín àìbẹ́ẹ̀ kọ́ mo níbẹ̀ ni ọ̀dọ̀ ẹni tó ti fẹ́ ra nǹkan ni orúkọ ẹni báyìí ó dárúkọ ẹni yẹn mi ìrántí orúkọ yẹn mọ́ ó wá gbé fóònù tiẹ̀ fún níkẹ́ni yẹn sọ iye tó ń fẹ́ ta kó lè clear sí wa tó lè tó bẹ́ẹ̀ ni ẹni wa ní pé òun á tà ní 230 òun là òun náà sí ṣe pé 250 lá fún ó wá lò fẹ́ rà ní 230 ó wá ní 20,000 ní ṣéǹjì yín kùsà mo ti kó ẹ má bínú mo ti kó 20,000 ṣéǹjì yẹn mo ti kó fún so tẹ́ bá mọ̀ pé fẹ́ ra kíní yẹn owó yín kù 210 ẹ wá san ṣe 230 yòókù yẹn èmi ti fi ṣe owó mo nídìí owó afẹ́ àbí ó dà pé mo sọ létí yín rí pé a máa láńlọ́ọ̀dù sọ pé máa lé wa láńlọ́ọ̀dù yẹn ti wá lé wa báyìí so mo fẹ́ kó lọ sí ilé tán bá wa rí so in fact gan one room self contained but ó máa kà nígbà tí àwọn èèyàn gbọ́ àwọn tó gbọ́ gan wọ́n ṣe àjú èmi fúnra mi lọ wọ́n ní ṣe mo rántí dáàdì wọ́n ṣe mo jẹ́ lówó ni mo ní sọ́pẹ̀ lọ́wọ́ ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé èlò ní sálárì ẹ̀ tó ń gbà lọ́dọ̀ mi ẹ bèrè ẹni wọ́n ní wọ́n rí bèrè báyìí torí ó ti pa fóònù available mọ́ wọ́n kò sí kọ́yìn tó bèrè lọ́wọ́ ẹ̀ tán àwọn kan sáyé lọ sí létí
ilé tó ń gbé ṣẹ̀pọ̀ ní àwọn láàrin ti léwu àṣetẹ̀ ti pàkó bẹ́ẹ̀ a week before kò sọ fẹ́ nìkan kan wọn lọ fẹ́ wà mọ́ ní kí lè fẹ́ wà fún ẹfẹ́ lọ́pọ̀ ṣe ẹ̀fílẹ̀ ṣe lè kẹ́ ẹ̀ ká máa dúpẹ́ inú máa bí dáàdì yẹn lọ́jọ́ yẹn pé Pastor Sam ọpẹ́ yìí náà lè máa padà sí mo ti mọ̀ ok ọpẹ́ wo ló wá yọ ọ́ bẹ́ẹ̀ sì mọ́ ní ẹ̀ máa dúpẹ́ kíní ta san fún ẹni yẹn lánàá lórí àwọn instrument ta láfẹ́ rà ṣé bó ni a fẹ́ lọ rán tẹ́lẹ̀ instrument 2 million tó bá pè yẹn ló wá gbé lọ́nkọ́ àwọn wọn ní sọ̀rọ̀ lọ́wọ́ bọ́lọ̀ ṣe tiẹ̀ nìyẹn ó jẹ́ ká rí i pé ká pàdánù 250 nítorí 200 million a lè lọ sọ sínú mi mo ní bọ́lọ̀ ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nìyẹn bẹ́ẹ̀ ni ṣe rí nìyẹn ẹlòmíì àmọ́ àfọlọ́pàá wà kiri ẹlòmíì àgbélú ẹ̀wọ̀n tó bá gbélú ẹ̀wọ̀n àwọn míì gan sẹ̀ tẹ́ bá fọlọ́pàá mọ́ ọ̀gá ilẹ̀ tó máa sanwó béèlì wọn so tí mo kàn lo example yẹn ni pé ká ní ọkàn tó mórí there is goodness in everything nǹkan tí bẹ́ẹ̀lì sọ nìyẹn Ephesians chapter 5 verse 20 ó sọ kíní kan bẹ̀ Ephesians 5:20 ó ní ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run ẹ wo báyìí yín dáadáa ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run àní bàbá ní orúkọ Jésù Kristi Olúwa wa ó ní giving thanks always for all things to God the Father in the name of our Lord Jesus Christ. Because based on here, until we tell you, I just can live a worthy life. Kò sí hila ìlú ọkàn mẹ́, kò sí gírígírí ńbẹ̀, kò sí gàràgàrà ńbẹ̀. Èmi àti mọ́mí sọ recently mo ní look, tó bá jẹ́ pé nípa ti ènìyàn ni, expect the worst and hope for the best. Mo ní philosophy mi nìyẹn. Àwọn làwọn ọmọ ẹ̀ so mo ní ètò ló ṣe kò eléyìí ṣé wàá burú ni mo á fún ọ lẹ́gbàá tó burú tó ẹni bá wọn ní ara so ẹ fílẹ̀ náà òun ló short kì í ṣe àwa short lọ́nà kankan kò gbó wa sá lọ kò ṣe nǹkan ẹ kàn expect pé ó lè ṣe nǹkan tó ṣe ni so tán ẹ fílẹ̀ sí ẹ expect the worst náà àwọn èèyàn kẹ́ ẹ hope for the best so ètò bá jẹ́nu méjèèjì ẹ rí i pé kò ní fún yín ní issue ẹ kàn tún yan Ọlọ́run ní pé làálàá ò bá yín nítorí ẹ̀ wàhálà ò bá yín nítorí ẹ̀ ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ tí mo fi pa àwọn yẹn lẹ́nu mọ́ lọ́jọ́ yẹn nípa ti alákùnrin tí mo lò ní àpẹẹrẹ yẹn mo ní ẹ tó lè ṣe báyìí mo ní tó bá rí oògùn owó tán ní ọ̀rọ̀ tí ò bá fẹ́ ṣe oògùn owó tẹ́nìkan bá ní àwọn máa ní ìdá àwọn ọmọdé kan o ẹyọ ṣó lè supply wa lọ́mọ kan ẹyọ a máa fún ẹ ní 2 million or 3 million ok ó yá gbà 800,000 yẹn tó bá ti mọ ọmọdé a máa balance yẹ tó ta àdìjọ ṣe wọléwọ̀de inú ṣọ́ọ̀ṣì kó wá lọ ṣọ́ọ̀ṣì ọmọdé kó táwọ́ sọ́mọ kan kó mú sá lọ èwo ló pé jù àwọn ní òótọ́ ní so ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run àní bàbá ní orúkọ Jésù Kristi Olúwa wa Bíbélì ló sọ bẹ́ẹ̀ Ephesians chapter 5 verse 20 ni mo kà yẹn so tẹ́ bá ní ẹ̀mí ìmoore you will live a worthy life àwọn nǹkan tí táwọn mi gbé sọ́kàn tó ń pokùn so àtùmọ̀ abúsẹ́ ni àwọn bàbá ti wà lọ ní àwọn tó wà bẹ́ẹ̀ a máa wà pé àlùjànnú lé ní ìṣá ẹṣẹ́ ní ìṣe ìrọ́dẹ̀ ni èyàn kan apply ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé ẹ̀ ní number 4 tí ètò jẹ́ kẹrin ẹ̀ ní olóyin mo sọ pé mẹ́rin ni ó ní live a life of a New Testament Christian gbé ìgbé ayé Kristẹni májẹ̀mú tuntun ẹwẹ́ ẹ̀yìn ọmọ Ọlọ́run àti ó ti yẹ kí nonsense tó ń pè ní ẹ̀sìn ní Nàìjíríà kò ti sú wa àti máa ní Nàìjíríà ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà ní Brazil Nàìjíríà níyàn ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà ní America Germany UK generally Nàìjíríà níyàn Canada Nàìjíríà níyàn ó yẹ kẹ́ ẹ mọ̀ dáadáa káàkiri àgbáyé Nàìjíríà ní àtàwọn pásítọ̀ yín gbogbo ẹ̀rí mo kẹ́kọ̀ọ́ kan nígbà kan Nigerian version of Christianity ẹ̀sìn ìbíwé tàbí sin Ọlọ́run yàtọ̀ pátápátá mi ò rò bí country mi ò rò bó ó lè replicate irú ẹ̀sìn tiwa báwa ṣe ń sin Ọlọ́run lọ́dọ̀ tiwa ó dẹ̀ wrong burúkú ẹ̀rí ẹ̀kọ́ Sunday school tí a fẹ́ mo ń ṣiṣẹ́ lórí ẹ̀kọ́ Sunday school tá a máa ṣe ń Sunday ní àárọ̀ ẹ̀rí mo wá sọ pé oríṣi àdúrà méjì ló wà mo ń ṣàlàyé kankan nínú Sunday school yẹn oríṣi àdúrà méjì ló wà àdúrà kan náà pè ní self-centered prayer ìkan náà ní gospel-centered prayer up till now Nàìjíríà wa àtàwọn pásọ̀ Nàìjíríà self-centered prayer là ń gbà gbogbo àdúrà wọ̀ ní ẹ̀kan ṣe pẹ̀lú Ọlọ́run kò ní rárá kò ní Ọlọ́run tiẹ̀ síbẹ̀ rárá àtọ̀ kò tiẹ̀ mọ̀ bóyá ariwo ajá ṣáá ni self-centered ẹ bá wò dáadáa kí somebody máa wà ń bẹ̀ give me food jẹ́ kí èmi náà blow jẹ́ kí èmi náà hammer òun ló kún àwọn àdúrà self-centered it's all about you or kí n sọ dáadáa it's all about me
No àdúrà wa, it's all about me. I want shelter, I want food, I want my children to graduate, I want my children to do wedding, I want my children to have a husband, I want to ní gbogbo ẹ̀ pátápátá. Yẹn náà pè ní self-centered prayer. Kì í ṣe irú àdúrà tí Ọlọ́run recommend fún wa nìyẹn. And that is Old Testament religion. Ṣùgbọ́n New Testament religion is gospel-centered. Ṣé àwọn nǹkan tí mo sọ yẹn, give me this, give me that, it's part of prayer. Ṣùgbọ́n ìyẹn kọ́ ló yẹ kó jẹ́ number one, kò sí ní priority. That's why Bible sọ pé seek ye first the kingdom of God, pé kákọ́kọ́ máa wá ìjọba ọ̀run àti òdodo ẹ̀, pé àwọn give me this, give me that yẹn Ọlọ́run ní àwọn àfikún gbogbo nìyẹn. That is why tí Ọlọ́run fi respect ọba Solomon, ó respect Solomon gan. Ìdí náà dẹ̀ ni pé tẹ́ bá wo Solomon yẹn dáadáa, nígbà tí ó yẹ kó béèrè nǹkan, ṣé ló yẹ kó béèrè fún prestige, ó yẹ kó béèrè fún owó gidi, ó yẹ kó béèrè fún ọlá, pé ọlá la fi ń ṣọba o, ọlá la fi ń jùrù kẹrẹ o, Olúwa fún mi lọ́lá. Irọ́ kò ṣe bẹ́ẹ̀, ó béèrè fún ọgbọ́n, ó béèrè ó ní gospel mindset, kò wá selfish nínú ẹ̀, ó béèrè fún ọgbọ́n láti darí àwọn èèyàn wọ̀nyí, ohun tó máa benefit àwọn subject ẹ̀ òun ló ń sọ, kò sọ nípa àkàtà tó máa benefit wọn fúnra ẹ̀. Ọlọ́run wa ní that is why ta ló lówó tó, ta ló lọ́lá tó. So nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn pé the kind of Christianity and practice àwọn ọmọ Nàìjíríà is Old Testament Christianity, not New Testament Christianity. Tẹ́ bá dẹ̀ wo lágbọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀, the church Jesus established, fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí pé ẹ máa wá compare pẹ̀lú ìjọ tòní, ìjọ tí Jésù dá sílẹ̀, máa sọ bó ṣe rí gẹ́lẹ́ fún wa, á dẹ̀ kájà nínú Bible. Ìjọ tó ń dá sílẹ̀ ká wá compare pẹ̀lú ìjọ tòní, ẹ rí i pé wọ́n yàtọ̀ pátápátá. In fact, wọ́n kọ̀yìn síra ni, kì í ṣe pé bóyá wọ́n kàn dúró pọ̀, wọ́n kọ̀yìn síra ni, kò bára mu. Torí pé mo máa ń sọ̀rọ̀ ẹ̀, mo ní àwọn pásítọ̀ wa, ọ̀nà kan tó máa fi pé wọn láyé, tó máa fi jẹun, tó máa fi build the empire wọn, ó ní pé kí wọ́n dá wa padà sí ìjọsìn tí májẹ̀mú láéláé. Ara ikú Jésù, ara correction tí ikú Jésù ṣe, òun náà ni bá ṣe ń jọ́sìn yẹn tẹ́lẹ̀, kì í ṣe bẹ́ẹ̀ la ṣe ń jọ́sìn máa ń sìn, ṣùgbọ́n wọn ò ní gbà. Wọ́n ṣàjẹ́kẹ́ mọ̀ pé okay, jẹ́ ká sáré kakíní kan náà, Philippians chapter 1 verse 9 and 10. Philippians chapter 1 verse 9 and 10. Ó ní èdè ìbò ẹ̀ ni màá kà níbi ẹ̀dá kan, torí èdè ìbò ẹ̀ mi ti máa dìkì tó máa wá Yorùbá ẹ̀ ní side by side, àsìkò wa ti ń lọ. Philippians chapter 1 verse 9 and 10 ó ní, and this I pray. Ẹnìkan ló ń gbàdúrà mi, ó ń gbàdúrà, ó ní, and this I pray, that your love may abound still more and more in the knowledge and all discernment. Ẹnìkan ló béèrè fún wọn, ó béèrè fún ìmọ̀, àti this, oh God. Verse 7, that you may approve the things that are excellent. Kó lè affect ibẹ̀ ṣe ń gbé ìgbé ayé yín, that you may be sincere and without offense till the day of Christ. Till the day of Christ. Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn? That is gospel-centered prayer ní ọ̀làdúrà tẹ̀ ń wò. Unlike the one tá a sọ lẹ́ẹ̀kan yẹn, Ọlọ́run yà fún gbógun tí àwọn tó gbógun tì mí, fi ìjà fún àwọn tó bá mi jà. Old Testament Christianity nìyẹn, which is self-centered. Òun nìkan náà ni Olúwa gbèmílékè. Mi sọ pé a ò lè gbàdúrà yẹn, a máa gbà dáadáa, ṣùgbọ́n kì í ṣe òun ló máa jẹ́ focus wa, kì í ṣe òun ló máa jẹ́ foundation àdúrà wa, kì í ṣe òun nìkan la máa jókòó tì. Tá máa jẹ́ kó jẹ́ àárín gbùngbùn àdúrà wa, ó ní ìgbé ayé wa. Báwo la ṣe ìgbé ayé wa ṣe lè wà ní ìbámu pẹ̀lú Ọlọ́run, ìyẹn ló máa jẹ́ eré abẹ yẹn ni. And when we are praying for our brethren, nǹkan tá a máa sọ ni, tá a bá gbàdá fún ìjọ, kẹ́yìn pé jẹ́ kí ìjọ ìkún kó máa kún sí i. Àwọn arábìnrin ní kí ìjọ ì máa dàgbà nínú orí ọ̀fẹ́ àti ìmọ̀ Ọlọ́run. Nǹkan tá a máa sọ nìyẹn, because the focus wọn nínú àdúrà yàtọ̀ sí focus tiwa nínú àdúrà lónìí báyìí. Wọ́n ti wá dorí ẹ̀ kodò. Àwọn pásítọ̀ òde òní wá sọ pé rárá o. Ìdí ni pé New Testament church kò fẹ́ ti owó, kì í mówó wá. Ẹ lè wà New Testament church báyìí tó máa sọ mi pé tẹ́ ẹ̀ bá ti so àdúrà yín ò lè gbà. Tó bá pé New Testament church náà fi ń kọ́ àwọn ọmọ ìjọ yẹn ni, kò sí nǹkan tó lè fi support ẹ̀ nínú Bíbélì, kò sí nǹkan tó lè fi support ẹ̀, kò sí nǹkan tó lè fi support ẹ̀. Ẹ̀rí wọ́n dẹ̀ wọ́n pé Old Testament religion yẹn, Old Testament religion ni pé èmi nìkan ni mo gbọ́dọ̀ rí Ọlọ́run, ẹ̀yin ò gbọ́dọ̀ rí Ọlọ́run. Ohun tọ́lọ́run bá ti wá sọ fún èmi nìkan yẹn, màá sọ fún yín. Adẹ̀ jẹ́ káwọn èèyàn realize pé irọ́ ni kò sí nínú New Testament religion. New Testament religion yàtọ̀ pátápátá sí ìlú kan ìdèdè bẹ́yẹn. Ọlọ́run fẹ́ yẹ kí everybody ní ìbáṣepọ̀. A lot of men sọ wípé Pastor Sam,
ẹ̀yin súnmọ́ Ọlọ́run mà ní kí ló ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ súnmọ́ Ọlọ́run ju èmi lọ àwọn ìgbà táwọn kì í ṣe pastor no God Ọlọ́run design ẹ̀mọ́ ní time táwa yes somebody must lead but yẹn ò ní pé òun ló ní monopoly ìmọ̀ Ọlọ́run lọ́wọ́ irọ́ tẹ́ bá bá jọ́sìn ní ọ̀dọ̀ tiwa níbi tí èmi ti ń jọ́sìn tá bá travel báyìí àwọn ọmọ ìjọ wọn máa mú roster ni máa ṣe roster fún wọn ni ẹ̀rí ta ni pastor Sunday lẹ́yìn wọ́n ti mọ́ra wọn ta ló máa wàásù ta ló máa wọ́n àìwàásù wọn tẹ́ bá dẹ̀ gbọ́ kì í ṣeré tẹ́ bá gbọ́ ẹ máa shock pé ìwàásù wọn ju ti pastor ìjọ bòmíì lọ tá máa wà ní ọjọ́ Sunday mo sọ fún mọ́mì kan ní orí ọ̀fẹ́ tẹ́yìn tẹ́yìn mo ní ẹ lè ní ju bẹ́ẹ̀ lọ mo ní ìyàtọ̀ ara rẹ̀ mi àti ní pé ẹ wà dedicated bí ẹ ṣe wà dedicated sí Ọlọ́run ẹ fàyè ẹ lẹ̀ láti súnmọ́ Ọlọ́run jù mí lọ tẹ́ bá fàyè ẹ lẹ̀ mo ní bó ṣe máa ń nìyẹn but mo ṣe ń sọ yìí kò bẹ́ẹ̀ mi kò mọ́ sí mi lápò bí ìgbà tí mo fẹ́ kẹ́ gbégbé ayé òmìnira nìyẹn yeah and that is the New Testament Christianity kì í ṣe tẹ́ bá wo New Testament Christianity ẹ máa wo àwọn original apostles àwọn original disciples gangan àwọn Pétérù àwọn Peter John James àwọn yẹn ẹ rí i pé nígbà tí Paul dé wọn ò sọ pé kó lọ kíw wọn ò sọ bẹ́ẹ̀ ó dé báyìí iṣẹ́ ìránṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn wọ́n dẹ̀ fún ní ààyè wọn fún ní tó bá pé lónìí ni jíò ní òní gbà láyé kí Paul dìde wọn ló fẹ́ popular jù wọn lọ wọn ló fẹ́ ríṣe jù wọn lọ wọn ní àwọn èèyàn mọ̀ jù wọn lọ ó máa kójọ mi lọ o àdùtọ́ máa pa nìyẹn wọn ní jọ wọn àdùtọ́ máa pa nìyẹn torí pé Old Testament religion òun náà sì jókòó tì ibẹ̀ lówó wà ibẹ̀ ló ń jẹ́ wà ibẹ̀ ní prestige wà ibẹ̀ nìyẹn ti lè pọ́n tó yẹ kó kò sẹ́ni tó máa já torí pé wọ́n á rí nonsense fi kún ẹ̀rí mo dẹ̀ sọ fún wa pé tí a bá fẹ́ gbègbè ayé ẹ̀rí tó nítumọ̀ ìgbé ayé tó yẹ ìgbé ayé tá a kà yẹ a gbọ́dọ̀ fẹ́lẹ́ náà kún a gbọ́dọ̀ gbé ìgbé ayé kìrìsìtẹ́nì májẹ̀mú tuntun ìgbà yẹn ni àwọn èèyàn àríwá gẹ́gẹ́ bí ẹni ọ̀tọ̀ ìgbà yẹn náà máa rí wa pé èèyàn yà wọ́n ní ẹni máa yàtọ̀ o wọ́n ní ẹni máa yàtọ̀ o wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀rí mo rántí ní ọdún yẹn lọ́hùn nígbà tí mọ́mí yẹn tán wá láti London mi ò rí wọn rí àwọn náà rí mi rí first time tán máa ká mi mọ́ Nàìjíríà ní tán dẹ̀ rí mi àfi jùgà náà bá gbé ìwé ilé kan wọn náà ní ìwé wọn náà fẹ́ tà so wọn tí lẹni tó máa rà bọ̀ kí n gba ìwé ìdánimọ̀ kí ni mo fẹ́ fi ṣe mi ò kí n talẹ̀ mi kì í ra lẹ̀ mi ìdẹ̀ ní ìdílẹ̀ tí mo fẹ́ rà wọn ní kí n ṣáà gbé dání nígbà tán lọ tán ẹnìkan wà ní ọ́fíìsì mi lọ́jọ́ yẹn ó ní ṣé òun gbọ́ ọ̀rọ̀ tá a sọ kọ̀rẹ́ lè mú ní bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ ní obìnrin yóò rí mi lágbára Ọlọ́run àwọn míì wà lẹ́gbẹ̀ẹ́ gan wọn ò rí mi rí owó wọn lọ́wọ́ mi ó ní ṣé wọn mọ̀ pé Nàìjíríà lẹ́sẹ̀ lówó sí ni pé báwo lẹ ṣe bá wọn mọ̀ ní wọ́n mọ̀ pé wọ́n máa bá nǹkan wọn bẹ̀ ìrọ̀ kọ́bọ̀ wọn rìn tásí kọ́bọ̀ tiwa kò possible kò ṣẹlẹ̀ rí kò dẹ̀ níṣẹ̀lẹ̀ lórúkọ Jésù kí ló fà kí nǹkan tó dẹ̀ wà mẹ́rin pé a kàn apply ọ̀rọ̀ Ọlọ́run ṣáà ni kò sí nǹkan tó special bẹ́ẹ̀ o and at the end of the day ẹ rí i pé àwọn èèyàn rí i pé ìgbé ayé tó yẹ ò lè ń gbé ẹ máa yàtọ̀ tẹ́ bá rẹ̀ ti rí bẹ́ẹ̀ Ọlọ́run á da yín mọ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan Ọlọ́run ẹ wò Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fẹ́ lò ó tó yẹ gbé iṣẹ́ ńláńlá lé wọn lọ́wọ́ ṣùgbọ́n àwọn kan wọ̀nyí òun lè máa fi kún ìgbé ayé yín mo gbàdúrà agbára tí a ó fi bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé tó yẹ tá a fi máa mọ̀ pé ayé ó tó gbé Ọlọ́run dẹ̀ ní ète àti ọ̀nà àti plan àgbékalẹ̀ ẹ̀ ó ti ní fún gbogbo wa Ọlọ́run dẹ̀ ń retí gbà tá a máa tẹ́wọ́ gba tiwa mo gbàdúrà agbára tó yà fi gbé ìgbé ayé wa ní ọ̀nà tí ẹ̀kọ́ ìgbà lọ lónìí lórúkọ Jésù Ọlọ́run á fi fún wa nínú ayé yìí lórúkọ Jésù ayé wọn ò ní dákú lójú ọ̀nà ẹ̀já gbàdúrà Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ọ̀tún tẹ̀tún fún wa àyìn lówó torí pé ẹ tún jẹ́ ká kọ́ ẹ̀kọ́ nípa àti yín ká gbé ìgbé ayé tó yẹ mo gbàdúrà lórúkọ Jésù Kristi ẹ ní gbé ayé lásán ní orúkọ Jésù Kristi mo ní ẹ ò ní gbénú ayé yìí lásán Ọlọ́run ní ète àti ètò fún ayé yín ète àti ètò yẹn á sì wá sí ìmúṣẹ agbára tí ẹ fi bọ́ sí ojú ọ̀nà yẹn Ọlọ́run àrí fún yín ògo ní fọ́nà lókè ọ̀run Jésù Olúwa wa jẹ́ kí ló fẹ́ Jésù àìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa kárójú rere rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.